Amen. Eléwé ti sunko. Túkọ̀ kẹ̀. Ó padà túkọ̀. Ó ti tó. Tẹ́ bá tún pariwo sí, táwọn ìkíní burúkú ni wọ́n bá tún jáde, tó bá ń fi yín lánàá. Náà. Ẹ wo ọdún yìí. Agoro. Lẹ́kọ̀ọ́. Ẹ wá gbé ọmọ ìkẹ́kẹ́. Akẹ́kọ̀ọ́ Are you mad or something? Ó lè kí ni? Ó dà pé kọ̀ọ̀kan ṣe ẹ má gbé. Ó lọ́wọ́ tó bá wù yín, ẹ fún jẹ síbẹ̀, ẹ gbọ́. Èmi ń lọ lẹ́rí mi rẹ̀. Ibo la lọ. Níbo ni ká lọ? Ọ̀rọ̀ ṣe ó máa ń wà fún ẹ̀rọ nígbà. Ẹ má jẹ́ ìjà. Ìyá mi jẹ́. Àǹtí. Àbúyé mi tọ̀ mí ní. Àǹtí. 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 Mo sọ bẹ́ẹ̀ náà. Kí ló wá dé? Níbẹ̀ ni gbígbé ẹ lọ. Ojú gbé mi lọ sẹ́niwẹ̀. Mo kàn lọ sí side apá báyìí ni. Àwọn nǹkan kan mèremère tún ṣì wà bẹ́ẹ̀ tó yẹ ká tún ṣì wò. Káwọn ọmọ yẹn tún ṣì rí. Mo kì í má kúrò, mo kọ́ fẹ́ bu yẹ̀pẹ̀ kí n dá níbẹ̀, kò sí yẹ̀pẹ̀ níbẹ̀. Má dá yẹ̀pẹ̀ lù mí. Wo gbogbo apá àtàwọn student àti ń wọ ẹ̀, gbogbo wọn àti wà confused. Gbogbo àwọn student tó kù, gbogbo wọn ti fọ́n ká àti ń wọ ẹ̀. Ó fọ́n ká lọ sí pé mo bá ọmọ yẹn kiri. Mo èmi ní mo jáde sí báyìí. Sórí Ọlámilékan, wo mọ́ mi àbẹ́ pa mí. Bí mo yẹ mú wájú ọmọ máa fẹ́ tú mi lọ́rùn. Wo mo ti dúpẹ́ mo pé mo rí ẹ. I'm very happy. Auntie, you are welcome. Auntie. You must be crazy. Gbé wọn lọ hospital nínú ibà. Táàtì ìwọ náà sábà gbà lólé òtún ní yá.
Sorry. Wọ́n náà ṣe bí obìnrin náà. Ah. Ṣe sùúrù. Báwo ni báyìí? Ṣe sùúrù. Thank you. Ah. Òun ni ẹ bá ń sìn. Tó bá yẹ kí mo fẹ́ rò wá ni kò yẹ kí n help ẹ. Are you stupid? Is something wrong with your brain? Kò yẹ kí n help ẹ. Tá bá dé tọ́lọ́run bá yọ wá kúrò níbà yín sìn. Kò déta kó wọn máa fi mí ṣakọ. Má ṣakọ òṣì. Báyìí mo fẹ́ rò wá ni màá kàn fi ẹlẹ́yìn báyìí máa lọ. Rubbish. Àti ẹ̀wà já sọ́nà ara. Easy now. Easy o. Kí ló ṣe wọlé ṣe? Ẹ wò bá ṣe rí nìyẹn o. Wo ikú patọ́ díẹ̀ ló kù. Ọlọ́run kàn fi mí ṣe fífi ẹ̀ ní ṣàrọ̀ra. Rọra àṣà ní wù wá. Ní wù wá. Sórí bá ṣe ń bọ̀ yẹn. Ọlọ́run ní kí n gbà lẹ́nu ẹ bọ́ra ṣá. Serious. O lè gbà lẹ́nu ẹgbọ́ra tí wọ́n náà wà láàyè. Wo tá ṣá máa dúpẹ́ pé kò kú. Ẹmọ inú wa tí ẹgbọ́ra ti pa jẹ́ ńkọ́ kí wọ́n fẹ́ ṣe. Kí nìyẹn? Ọmọ ẹtì mi gan àárí. In fact ìwé gíláàsì ni àárí kankan. Oh my God. Ẹsẹ̀ tí wọ́n ṣẹ̀ wá rántí by this time. Báyìí máa jáde mi báyìí Ọlọ́run aṣọ wa o ẹ́. Wo báyìí máa jáde ní kókó. Àbíká wà báyìí máa jáde lókun báyìí. Àbí sùúrù. So báwo la kí lè máa ṣe báyìí? Bẹ́ẹ̀ mi bá wà ìrètí ṣì ń bẹ. Àti mo máa lọ náà ni ó dìgbà tá a bá jágbó. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀. Ó yá gbé. Ìgbà mi báyìí. Hello guys. Báwo ni? Kí lẹ ṣe bí báyìí? A sọnù sínú igbó ni. Àwọn fẹ́ excursion, àwọn wọ́nà tá a fẹ́ gbà jáde. Ẹ ń wojú ọ̀nà. Bẹ́ẹ̀ni. So ẹ fẹ́ kí n júwèé ọ̀nà fún yín báyìí? Bẹ́ẹ̀ni. Ìwọ wá mi báyìí, ìwọ. Àbí ṣé kí n wà ní bọ́dà jẹ́ n wà? No, òun gangan kó wá. Ṣé orí tẹ́ bá ti lọ báyìí?